tí ó dá ọ̀run àti ayé, ẹlẹ́dàá ohun gbogbo. Bákan la kí wa kú àlàjá ọdún tuntun. Àdúrà mi sí wa lónìí ni wípé ohun pàtàkì tí Ọlọ́run ṣèlérí nínú ọdún náà fún wa yóò di mímúṣẹ. A ò ní sáré lásán. Gbogbo ìlàkàkà wa ní gbogbo ibi tá a fi àwọn ìlàkàkà yẹn sí tàbí tá a pín wọn sí kò ní já sí pàbó. Ayọ̀ la fi làjá. Bí èmi àtẹ̀yin ti la ọdún 2024 já tí a tún fi ń kíra wa kú ọdún tuntun lónìí, bẹ́ẹ̀ náà la la eléyìí já. Eléyìí kò ní já sí mọ́ fún wa orúkọ Jésù Kristi Olúwa wa. Màá tún tẹ̀síwájú nínú abala ẹ̀kọ́ wa tí a pàtì ní ọdún tó lọ tí a pè ní sí pẹpẹ sí Ọlọ́run àìmọ̀, ìwé Iṣẹ́ Àpọ́stélì 17 ẹsẹ̀ 23, Acts 17:23. Lónìí à ń wo apá kẹrin ẹ̀kọ́ yẹn tí a pè ní ìrírí àwọn ará Samaria nínú ìwé Ọba kejì orí 17 láti ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 41. Second Kings chapter 17 verses 22-41. Deuxième Roi chapitre 17 à partir des versets 22 à 41. Àwọn tí a pè ní Samaria yìí nígbà tí Ísírẹ́lì ṣẹ̀ sí Ọlọ́run torí ìbọ̀rìṣà wọn tí a sì rán wòlíì sí wọn lọ́pọ̀ ìgbà tí wọ́n gbọ́, Ọlọ́run gba àwọn akóni asùnmọ̀mí láàyè láti kó wọn lọ sí ilẹ̀ wọn. Ṣùgbọ́n látọ̀ àkókò kan tí ẹranko burúkú bẹ̀rẹ̀ sí dá wọn láàmú torí àwọn èèyàn tó ń bẹ nílùú ọ̀pọ̀, igbó ti bẹ̀rẹ̀ sí kún, igbó ti pọ̀ nínú ìlú tó yẹ pé àwọn ẹranko búburú ti súnmọ́ nínú ìlú. Àwọn ariwo ilé àwọn tó díẹ̀ tó kù pé ká máa tọ́jú ìlú nípa sí àwọn ọ̀gá àwọn tó kó wọn lẹ́gbẹ̀kùn. Wọ́n wá kó àwọn díẹ̀ wá láti ilẹ̀ ìgbèkùn fi pààrọ̀ àwọn tí wọ́n kó lọ. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ń fẹ́ra wọn, wọ́n ń bímọ fúnra wọn. A lè pè ní Ísírẹ́lì pure mọ́ torí pé àwọn àlejò àti ọ̀tọ̀ ìlú tí a kó lura wọn. A lè sọ pé Ísírẹ́lì pure ni, a lè sọ pé lẹ́fùpẹ́ ní Samaria. A lè pè ní àlejò, a lè pè ní lọ́mọ onílù, wọ́n ti dọ́mọ ìlú kan náà. Níbi tí wọ́n ti ń ṣe léyìí ní ẹranko burúkú tẹ̀rẹ̀ sí yọ sí wọn tó ń pa wọ́n jẹ tí ó ń bò wọ́n sán. Wọ́n wá láti gbé àlùfáà kan wá láti ilẹ̀ àjèjì tí wọ́n kó wọn lọ lọ́run láti máa kọ́ wọn bí wọ́n ti máa bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe léyìí, wọ́n ń kọ́ wọn bí wọ́n ti lè bẹ̀rù Ọlọ́run, síbẹ̀ wọn ò fi ìbọ̀rìṣà wọn sílẹ̀. Kí ló mú eléyìí wá? Àlùfáà tí wọ́n yàn kọ́kọ́ ní ẹ̀bi tiẹ̀ torí pé ó ń kọ́ wọn bí wọ́n ti lè bẹ̀rù Ọlọ́run ni, kì í ṣe pé ó ń kọ́ wọn ní ẹ̀rù Ọlọ́run. Lónìí tí ẹ bá wo ayé kí ni ìwàásù ìdálélórí, ìwàásù àlùfáà ìdálélórí, ó ń kọ́ wọn gẹ́gẹ́ bí ìrírí tí ń bẹ nínú ìlú yẹn kó tó pé kó wọn lọ àti ìrírí tó ń gangan ní nípa Ọlọ́run. Torí nígbà tí wọ́n lọ ìgbésà náà fi kó wọn kó, àìsàn Ọlọ́run déédéé ló fi kó wọn kó, ìrírí yẹn ò tí kó ń bẹ. Ṣùgbọ́n torí pé wàhálà ti dé nínú ìlú, ó tún ń kọ́ wọn wípé ẹ mọ Ọlọ́run o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrírí àdúgbò yẹn ni. Kò kọ́ wọn pé Ọlọ́run táwọn èèyàn yìí ń sìn yìí elómúbìnú wa. So bí ìyìn rere wa, àdúrà wa, kókó àdúrà wa àbí ètò àdúrà wa, ètò ogbó tá a dákalẹ̀ tí ò bá kọjá àkókò tí a wà, ká má bàa ṣàwọn èèyàn, ká má bàa kọlù wọn, ká má bàa tú wọn ká má bàa ṣẹ̀ wọ́n, ká lè bàa máa dùn wọn nínú, ká lè bàa wú wọn lórí. Káwọn yẹn ti ní problem púpọ̀ ju ká tún máa kọ́ fi problem kọ́ wọn lọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. A lè bẹ́tà ju àwọn àlùfáà yìí lọ tó ń kọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n àyàn tó ń sin ní tó wù wọn, wọ́n tó ń sin Ọlọ́run wọn. Borílẹ̀-èdè yẹn ti pọ̀ tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ pọ̀ nínú ìlú. Ọ̀pẹ̀pẹ̀ Ọlọ́run jẹ́ kanú rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ń lọ ṣọ́ọ̀ṣì lónìí yìí. Wọ́n oníwàásù ni wọ́n, akẹ́kọ̀ọ́ ni wọ́n, òṣìṣẹ́ ni wọ́n. Ṣùgbọ́n bí wọ́n bá Ọlọ́run tí Jésù àpè ní Jésù yìí tó jẹ́ kanú Ọlọ́run táwọn ń sìn ni. Tí wọ́n bá try Jésù tí ó bá ṣiṣẹ́, wọ́n tún lè try Ọlọ́run mi. Bẹ́ẹ̀ náà láàrin àwọn ìjọ, bẹ́ẹ̀ náà làwọn oníwàásù, bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́. Ẹ jẹ́ ká kíyèsára wa nínú àwọn nǹkan wọ̀nyí. Káà náà bá ń bá dàbí àwọn ará Samaria yìí. Tó jẹ́ pé ohun tó mú wọn bẹ̀rù Ọlọ́run kò ju ẹ̀rù ikú lọ, kò ju ẹ̀rù àìsàn lọ, kò ju ẹ̀rù wàhálà lọ, kò ju yọ́nú lọ. Mo fẹ́ sọ fún wa lónìí tí àwọn àjọ àgbáyé bá ní kò sí HIV mọ́, pé SIDA àbí HIV, kí lẹ rò pé ó ṣẹlẹ̀? Tí wọ́n bá gbé òfin kù lórí oyún ṣíṣẹ́, kí lẹ rò pé ó ṣẹlẹ̀? Àbá tiẹ̀ gbọ́ Telegram bá fóònù kan jáde látọ̀run tá ń torororo pé a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, wọ́n ní kò sọ́run mọ́ o, wọ́n ní ò sí ìdájọ́ mọ́ o, wọ́n ní ò sọ́run àpáàdì mọ́ o, wọ́n ní ò sí kámà mọ́ o.
kọ́ ni kò sí kódà kọ́ gbogbo àwọn tó kú wọn làwọn padà bọ̀ kò sẹ́ni kankan kan gbáyé nsọ ni kí ló kí ó ṣẹlẹ̀ tí ò bá sí òfin tó ń de ètò ọrọ̀ ajé ètò ìṣúná tí ò sí òfin tó ń de ètò ẹ̀kọ́ àbí ètò òṣèlú àbí àti níta bá ṣe ń rà tó ju òfin Ọlọ́run lọ bó lẹ rò pé orílẹ̀-èdè wa ó rí bó lẹ rò pé àwùjọ wa ó rí pẹ̀lú gbogbo iná pupa tí mo lójú ọ̀nà iná funfun tí mo lójú ọ̀nà iná green tí mo lójú ọ̀nà síbẹ̀ ẹ̀jẹ̀ káwọn bá ṣe ń gbé lónìí yìí ẹ̀rù àwọn èèyàn lónìí nínú ìlú kò ju ẹ̀rù àwọn agbófinró lọ tí a bá má gbo àwọn agbófinró kò lójú ọ̀nà tí a mú òfin kò nínú ìlú wípé okòfin Ọlọ́run nìkan máa darí kí wọ́n gbọ́n láàyè wọ́n ti wá rí ìwé mọ́sánfánù ìwé John orí 6 ẹsẹ̀ 26-27 ó ní kí nínú John orí 6 ẹsẹ̀ 26-27 Bíbélì ní Jésù wí fún wa pé nítòótọ́ nítorí mo wí fún yín pé ẹ̀yin ń wá mi nítorí kìí ṣe nítorí iṣẹ́ ìyanu ṣùgbọ́n nítorí àkàrà tí ẹ jẹ tí ẹ sì yó ẹ má ṣe làálàá nítorí oúnjẹ tí máa ń parun màbí ò ṣe nítorí ọ̀rọ̀ ìyè tó dúró títí láéláé tọ́mọ ènìyàn kan ṣoṣo tọ́lọ́run approve tó yàn tí ó wà fún wa. ẹ̀rù àwọn èèyàn lónìí tí ọ̀pọ̀lọpọ̀ fi do onígbàgbọ́ lónìí yìí àìsàn ló gbọ́dọ̀ gbọ́dọ̀ dandan nínú Jésù àìní ló gbọ́dọ̀ nínú Jésù wọ́n promise ẹlòmínú ṣọ́ọ̀ṣì ló gbọ́dọ̀ nínú ṣọ́ọ̀ṣì pé níjọ́ tí wọ́n bá ti stop ìlérí yẹn tí wọ́n stop ẹ̀tọ́ yẹn ó fi Jésù lẹ́nu yẹn láì mọ̀ pé tó náà bá sin Jésù òun ò dẹ̀ ti ń fún yàn òun ò dẹ̀ ti ń wín ni yóò gbọ́ ọ̀nà nínú ìlérí yóò gba ìlérí gbọ́ lèdè ó sì bẹ̀rẹ̀ sí sẹ́nu ayé rẹ̀ ṣùgbọ́n lónìí ẹ jẹ́ ká wo oríṣiríṣi nǹkan tó gbé wa dénú ṣọ́ọ̀ṣì lónìí yìí tó gbé wa dọ́dọ̀ Jésù lónìí yìí ẹni tí ó jẹ́ pé kìnìún ìgbàlà kìnìún lónìí tí ì sì gbàlà Ọlọ́run kí lẹ rò pé yóò wá bẹ̀rù bí kìnìún bá kú tàbí yóò sí kìnìún bá mú kìnìún kú kí lẹ pé yóò ṣẹlẹ̀ ìgbà tí èèyàn bá fẹ́ kú tí ń pọ̀ ká kú létí bẹ́ẹ̀ tí wọ́n bá lè dẹ̀ sí Jésù tó bá gbádùn ṣe pé tí gbàlà parí sí náà nìyẹn àdúgbò Ọlọ́run pọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé wàhálà ló gbé wọn wá sínú Kristi ṣùgbọ́n nígbà tí a fi Kristi hàn wọn òye Kristi yé wọn bẹ́ẹ̀ tẹ́jà ká wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwà tó ń bẹ lónìí yìí tí wọ́n ju àwọn wọ̀nyí lọ wọ́n gbé kàdé àdúrà kalẹ̀ àpàdé àdúrà tá a fa àwọn èèyàn mọ́ Ọlọ́run báyìí bá lè gbé wúrẹ́ lọ́wọ́ àwọn èèyàn láti jẹ́ pé ká máa ṣe tó wù wọ́n fi rẹ́dí àti fi wúrẹ́ lẹ̀ pápá àdúrà ni yóò mú ẹ̀san àti wàhálà kó láti máa ṣe ìrìnlọ́nà ara wọn wọ́n sì láti gbàdúrà yẹn nítorí àwọn agbékalẹ̀ lónìí sójú bẹ́ẹ̀ lọ ẹmú ilé ìwà ẹmú ilé ìwà ẹmú ilé ìwà tẹ́wọ́ ti mú ilé ìwà àwọn ìṣòro yín ti tán bẹ́ẹ̀ tá a fọ́nà Ọlọ́run kọ́ wọn bí ọba ti lè gbàdúrà tó lè gbàdúrà ẹ̀sán wọn gbé gbàdúrà kalẹ̀ bẹ́ẹ̀ tá a fọ́nà Ọlọ́run hàn wọn. a lè yàtọ̀ sí àwọn tá a kà nínú ìṣe àwọn èèyàn tó jẹ́ pé inú àìmọ̀ kan àti àṣà orílẹ̀-èdè ló dálé lórí ẹ jẹ́ ká nù kíyèsí gẹ́bí ní wàásù gẹ́bí ọmọ Ọlọ́run òwúrọ̀ fẹ́mi ló ti tún fún wa yìí tá a tún wọ́n lọ́dún tó ń bó la ṣe é ní bó la ṣe sìn kó lọ́rọ̀ kó náà wà lọ́wọ́ kí a lè fìjọba rẹ̀ sì lè jẹ́ ká lè fi ẹ̀rù Ọlọ́run tó tọ́ kún ìgbàgbọ́ wa kì í ṣe ẹ̀rù nǹkan míì ogun èṣù ogun ayé ogun ìdílé ogun àjẹ́ ogun oṣù ogun mèrè tó lé adénú Kristi kó lọ́run kó sí wa níyì kó sì fi ayọ̀ ìgbàlà kó fi rọ̀ wá lọ́rùn lórúkọ Jésù Kristi Olúwa wa ìwúlé òkè tọ́nà díjẹ́ wáyà ilẹ̀ tẹ́ ń gbóhùn rẹ̀ a ní púpọ̀ láti pàdé lọ́dún yìí kí Ọlọ́run ọ̀run kó máa tọ́ wa nínú ìlànà ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àwọn àdírẹ́sì wa náà lè rí lójú ìkíràn wa yẹn Olúwa yóò bùkún yín lẹ́mìí àti lára Jésù ọ̀nà ọ̀la ṣe.